àyà mi já díẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ńgbà mo gbọ́ pọ́n ti ń fa parí sóògùn owó wọ́n ní wọn kàn láwùntàn ní nǹkan níbi torí rẹ̀ ti pa ẹ̀jẹ̀ tó bá jáde ńbẹ̀ wọ́n wà fi nǹkan kó bí rán ní bóòtọ́ ni wọn mọ̀ àmọ́ tèmi yé mi mébí àwọn tó ti ẹ̀pà lórí iwájú tí wọ́n sì sẹ̀pẹ́rẹ́ tó bí wọ́n bá rẹ́ni tí ń bọ̀ láti wá làwọn ní nǹkan lórí wọn á tètè sá àmọ́ àwa tó jẹ́ pé àárín orí àbí pàkọ́ ni tiwa ti ṣẹlẹ̀ ńkọ́ sẹ́ẹ̀sì mọ̀ pé ìpàkọ́ nípàkọ́ láàrin ẹni ẹlẹ́ni ní rí tẹni ó wá débi kó lúwa rẹ̀ ò mọ̀ rìn mọ́ pariwo àtórí ṣe o orí mi ò gbọ́dọ̀ burú orí gbogbo wa kúkú ní burú. láwọn ìpèjọ bó ṣe ń lọ yàjò èyí òun live session tí mo máa ń ṣe pẹ̀lú àwọn olólùfẹ́ mi lórí TikTok a máa ń gbé àwọn nǹkan kan yẹ̀wò tó ní í ṣe pẹ̀lú èdè Yorùbá àwọn bí òwe àkànlò èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wà máa mú díẹ̀ bíi méjì jáde lóòrèkóòrè fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ lè darapọ̀ mọ́ wa. òwe méjìlá wò lónìí alákọ̀ọ́kọ́ a ní iná òmẹ́ni tó dáa agada òmórí alágbẹ̀dẹ kí ni ìtumọ̀ eléyìí iná òmẹ́ni tó dáa agada òmórí alágbẹ̀dẹ èyí ò ní pé èmi mo dá iná kò eléyìí ò pé bí n bá tọwọ́ bọná iná òun ò ní jomi yóò jomi mọ̀nàkà agada àdá ní ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ àdá eléyìí a mọ́ lójú méjì a sì mọ́ ṣe tẹ́rẹ́ sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn alágbẹ̀dẹ ní mọ́ ń ro àdá a wà ní pé torí pé alágbẹ̀dẹ lóru àdá ńgbà bá wá mú àdá òun tá a fẹ́ fi gé orí alágbẹ̀dẹ ńlá àdá wà ní dádì mi lélẹ̀ àwọn ló rọ mímí ẹ̀ ní gé wọn yóò gé mọ̀nàkà ẹ̀ tó jẹ́ pé orí wọn mọ̀ ṣe púpú ọlọ́mọdé àrọ́ràn agada òmórí alágbẹ̀dẹ ní táwọn wí náà ni pé béèyàn bá fọwọ́ ara rẹ̀ fa wàhálà ńgbà mí ó ṣeé ṣe kápá rẹ̀ ò mọ̀ ká iná òmẹ́ni tó dáa agada òmórí alágbẹ̀dẹ èyí ò ń bẹ́ẹ̀ òwe kan tún rèé táwọn baba ńlá wa máa ń pa wọn ní mélòó la ó kà lè ní Adípèlé tinú ọrún tòde ọjọ́ ọ̀tàlénírínwó èrìgì ńlọ́fẹsẹ̀ múlẹ̀ tí ọ̀yọ́ ẹ̀tún gbọ́ mélòó la ó kà lè ní Adípèlé tinú ọrún tòde ọjọ́ ọ̀tàlénírínwó èrìgì ló fẹsẹ̀ múlẹ̀ tí ọ̀yọ́ ẹ mọ nǹkan kan táwọn baba ńlá wa ní iná ń pè ní àràndùn àsọrégè àsọdùn wọn kà fẹ́ ká mọ̀ pé kíní ọ̀hún pọ̀ ṣé mọ̀ pé eyín Adípèlé ńlẹ̀ èbó ń pè ní dental crowding torí pé eyín wọn ò tò dáadáa they are not properly set yóò wá ṣùpọ̀ yóò wá fi dàbí pé ó pọ̀ ju bó ṣe yẹ kó rí lọ eyín wọn ò pọ̀ ju eyín tí gbogbo èèyàn nílò àmọ́ torí bí wọ́n ṣe rí ó wá jẹ́ kán pọ̀ ńlá babaláwa fi pé ẹ tinú ọrún èyí ń tinú èyí tí ń bẹ nú 100 tòde ọjọ́ èyí tí ń bẹ ń ta ọgọ́jọ 160 ọ̀tàlénírínwó èrìgì ló fẹsẹ̀ múlẹ̀ tí ó yọ ọ̀tàlénírínwó 460 ẹ dákun béèyàn bá kórè eyín bá ń sẹ́nu tó lè gbé nílé ayé gan ṣé gbogbo ayé ò ní mọ̀ sá fún un àmọ́ wọ́n kàn sáà fẹ́ ká mọ̀ pé kíní ọ̀hún pọ̀ kò jù bá náà lọ àwọn baba ńlá wa mọ̀ ṣàsọdùn ẹ wò bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán ẹ dákun ẹ bá ń taari rẹ̀ sẹ́ lómi èyí ò ní pé ẹ bá ń share àbí kẹ́ repost àkó àsìkò yìí.